Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó kún ṣe wa kú lórí dáadáa. Eléyìí tá mọ̀ sí al-Islam atọ́ra rẹ̀ kún kí ọlá ti gẹ̀rẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run ṣe ní àwòkọ́ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Àbí Allah subhanahu wa ta'ala kó wá ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ eléyìí tó lẹ́sẹ̀ ńlẹ̀, Ànábì jẹ́ ká mọ̀ wípé gbogbo ọmọ ìjọ wọn pátá ni wọ́n wọ àlùjánnà àyàfi ẹni tó bá kọ̀. Àwọn tó bá ti join program ẹ bá mi wò, ǹjẹ́ máìkì tó ń sọ̀rọ̀ dáadáa. Wọ́n ní qalu ya Rasulallah, ìyàwó sàhábà, wọ́n ní wa man yaba, Ànábì ta ni yóò kọ̀ tí wà lóhun wà àlùjánnà. Ànábì ní man ata'ani dakhala al-janna wa man asani faqad aba. Ẹni tó bá tẹ̀lé mi irú ń tàn ní yóò wà àlùjánnà, wa man asani faqad aba. Ṣùgbọ́n tó bá yapa mi, irú ẹni ẹ̀hún ẹni tó kọ̀, irú ẹni náà ẹ̀hún ẹni tí ó gbẹ́rù kan rí. Àbí Allah subhanahu wa ta'ala, ibi tánà bá kọjú sí ọlọ́mọjẹ ká kọ́yìn síbẹ̀. Bákan náà ibi tánà bá wá kọ́yìn sí ọlọ́mọjẹ ká sọ pé bẹ́ẹ̀ la fẹ́ kọ ojú sí. Láì ní gba ara wa lásìkò, àbẹ̀lọ́n kí ó ṣàánú wa, kó má jẹ́ ká jẹ́ ẹni tí ó sọnù, kó má jẹ́ ẹni tó ṣe wípé á gbajúmọ̀, gbogbo ayé ó mọ̀ wá, àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ nípa wa lọ́tún lósì, láàrin, lókè àti nílẹ̀, ṣùgbọ́n tí ó wà jẹ́ lórí aburú. Ọlọ́run, ẹ̀bẹ̀ la bẹ̀ ọ́, má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Wọ́n jà ẹ̀rí pé àwọn Yorùbá tí wọ́n bá ń sọmọ lórúkọ, wọ́n lọ́mọ wa yìí o, Ọlọ́run ní jẹ́ ó gbajúmọ̀ nílé alágbo. Àdúrà ńlá ni òyìn ní pé Ọlọ́run jẹ́ kó mọ èèyàn, Ọlọ́run jẹ́ kó máa sick. So Ọlọ́run má jà gbajúmọ̀. Malam Yusuf mọ́ sọ̀rọ̀ kan, wọ́n ní ìyàtọ̀ ń bẹ láàrin popularity àti kéèyàn wà notorious. Popularity wọ́n ní ìyẹn ni téèyàn bá gbajúmọ̀ lórí dáadáa, tán dákun èèyàn lọ́tún lósì, láàrin kíní, ṣùgbọ́n ó jẹ́ lórí dáadáa. Òun ló gbẹ́bọ̀ ò síbẹ̀ yẹn, ǹjẹ́ ti gbọ́ Oniyawo Meta ló ṣe kíní kan, ǹjẹ́ ti gbọ́ òun ló mọ̀ fọ́mọ òrukàn lówó, ǹjẹ́ ti gbọ́ òun ló ṣe báyìí, lórí dáadáa nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n téèyàn bá wà notorious tán pariwo ẹ̀ lọ́tún lósì, ìyẹn ni pé ẹni yẹn lórí aburú ọ̀nà fi ń parí. Ọlọ́run á bẹ̀ ọ́, àdánwò tí ó dé kó ṣe pé gbà táwọn èèyàn ó bá mọ̀ wá sí lórí aburú, ọlọ́mọdé ò dé bá wa. Èmi ṣe ìwúlẹ̀ bẹ́lọ́n káwọn èèyàn mọ̀ọ́yàn, mọ̀ táwọn èèyàn bá ṣe wá fẹ́ mọ̀ọ́yàn náà kó ṣàṣe ẹ̀jẹ̀ lórí dáadáa. Ẹ rí i pé lẹ́nu bí ijọ́ méjì mẹ́ta yìí, èmi ò sí ẹ̀ mọ̀, ẹnìkan ló sẹ́ndì fídíò, ló sẹ́ndì ẹ̀ sí mi, ó ti ṣe díẹ̀ o, ṣùgbọ́n mo busy láwọn àsìkò yìí gan-an. Lórí dáadáa náà mo busy lé o, ṣùgbọ́n láìpẹ́ ń padà ráàyè. Àní mo dẹ̀ tún believe wípé àwọn èèyàn míì náà wà tí wọ́n lè sọ̀rọ̀ tó dáa, tọ́mọ̀rọ̀ gbé kalẹ̀ ju èmi yìí lọ. Ẹgẹ́ ti ń sìn. Mo ṣe rí fídíò, mo ní èwo tó lé ìwọ lọ́mọ sáàrùn. Ẹni ẹ tún sẹ́ni, wọ́n tún sẹ́ni. Mo ní àmú gbọ́dọ̀ wà time kí n pé mo sọ̀rọ̀ nípa kíni, ṣùgbọ́n alhamdulillah àwọn èèyàn jáde tí wọ́n sọ̀rọ̀ ìyẹn lórí ọ̀rọ̀ Jamiu Adegunwa. Mo dẹ̀ rí pé mo gbìyànjú pé bí ìbá ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ tí mi ní time, gbogbo táwọn èèyàn sọ pátá ó ti láwọn tán sẹ́ndì ẹ̀sìn pé ẹbá àwọn tẹ́ni ìbá sọ kan báyìí tán, gbogbo ẹ̀ pátá ni mo gbìyànjú láti rí pé mo share kò lè bá jàǹfààní fáwọn èèyàn. Bí mi bá ṣe lè sọ yẹ kí n gbaládá pé mo ṣe kí ni o share rẹ̀ náà, inú mi dẹ̀ dùn. Táwọn èèyàn tó ń sọ wípé tí ìbá ṣe mi àwọn bàbá mọ̀ wípé wọ́n sọ báyìí, kódà ẹnìkan ti sọ fún mi láàárọ̀ ìgbọ̀n ẹgẹ́ ti ń sìn báyìí. So Ọlọ́run fún ẹnìkan wá kọ́mẹ́ǹtì kan lórí YouTube wípé ní tí Jamiu fẹ́ achieve náà ló ti achieve yìí o, kò yẹ káwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ rẹ̀, wọ́n ti jẹ́ kó popular, wọ́n jẹ́ kó sí kinní kan, wọ́n ló jẹ́ sàdá tí mo ṣe síwájú. Popularity kọ́ náà ń pè ìyẹn o, popularity kákẹ́ popularity ní sí wọn náà lè bẹ́lọ̀ kó popular nírú ọ̀nà bá. Ẹ bá wa tẹ like, love and share, ẹ bá wa share program. Ó sì lọ́rọ̀ kan tí Jamiu sọ gan tí mo fi wò pé
bí ṣe ní time tó ìkùkù ní pẹ́ jẹ́ ń sáré sọ ọ̀rọ̀ yìí. Mo fi sọ wípé Jamiu Adegunwa the most confused human being on earth according to on earth. Èmi náà fẹ́ mọ́ gbìyànjú àti ṣe ìbò gidi ṣùgbọ́n kọ́lọ́n sá ṣàánú. Àwọn èèyàn mẹ́sẹ̀jì mi Oniyawo Meta ẹsẹ̀ sọ̀rọ̀ ẹ wáyé agbára Ọlọ́run láìpẹ́. Àwọn nǹkan tó keep me busy. Èèyàn lè ra èyàn lè free náà ṣùgbọ́n àwọn nǹkan mi wà tó ti mọ́ òkú èèyàn láìpẹ́ lágbára Ọlọ́run. So ọ̀rọ̀ tó sọ ẹ mo fẹ́ sọ̀rọ̀ lórí mo sọ wípé ó ní the most confused human being I've ever seen lórí ẹ̀ kí n sọ. Ó wà confused gan. Confusion yẹn dẹ̀ rí ibi tó ń ti lọ ibi tó lágbára ni. Àwọn èèyàn ní ẹjọ́ ọdọ̀. Assalamu alaikum sir. Ẹjọ́ mọ́ bínú gbọ́dọ̀ mọ́ pé kọ́ yìí. Assalamu alaikum sir. So ẹ má bínú gbọ́dọ̀ mọ́ pé kọ́ yìí. Tó ṣẹlẹ̀ ní jẹ́rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ pátá tó ń fèsì lórí ìbàjẹ́ táwọn èèyàn yìí ń dálẹ̀ nípa ẹ̀sìn Ọlọ́run ọlọ́ba àsan ilẹ̀ sàn lórí o ọlọ́ba àsan ilẹ̀ sàn lórí o Ọlọ́run ní dóyìn ládàá rẹ̀ ẹ ṣe láti fi rí nǹkan kan ẹni tí ò bá mọ̀ ni ò mọ̀ kò sówó kankan táwọn èèyàn rí ń bẹ lórí Facebook tó bá mọ̀ ló mọ̀ ilé ẹ̀bà sọ láyé mi pé ní tí lágbájá ń ṣe yẹn o torí owó tí ó rí bẹ́ẹ̀ ilé sọ wọ́n lè bùn yẹn lówó ṣùgbọ́n kákẹ́ Facebook làwọn èèyàn wá ń gbó kan bẹ́ẹ̀ mi ò mọ̀ o ṣùgbọ́n mo wà very very sure pé àwọn èèyàn ò ṣe torí owó tán fẹ́ rí kò sówó kankan bẹ́ẹ̀ àsìkò wa náà ní ń gbà àti àgùn àtomi ara wa ó ní ń gbà gbẹ́yìn tẹ́ sọ̀rọ̀ wá tán ọlọ́pàá sán lẹ́sùn lóore o Jamiu Adegunwa ọ̀rọ̀ tó sọ táwọn èèyàn fún lésìn ọ̀rọ̀ kan wà tó sọ àwọn èèyàn kan ní àbájánu ń da Jamiu láàmú àjànù kọ́ ẹni tọ́lọ ń bá bínú sí bí ṣe mọ́ wùwà lẹ́rí bí Jamiu ṣe ń wùwà ẹ̀rì pé mo sọ̀rọ̀ kan láwọn ọgbà tó ti pẹ́ mo lè mọ́ dá sí tó ní ṣe pẹ̀lú cases ṣùgbọ́n tó bá ní ṣe pẹ̀lẹ̀ sí àìn sọ pé bóyá mo jáwọ́ ń bẹ̀ o rárá o ibi tá a wà yìí torí ẹ̀sìn ń la fi wà ń bẹ̀ o rò kóyé ọ̀nà máìkì ti lò kejì torí ẹ̀sìn ni o àti business ń bí o ẹjọ́ wọ̀ ìtọ́wà fẹ́ sí online class yóò kúrò ti gbàgbé mo ti dá professor jọ rántí o fọ́mọ yín àbẹ́yìn gangan o 09031324112 ẹ mẹ́sẹ̀jì mi online class 09031324112 so mo ń lọ ní wípé sẹ́rẹ́ tọ́lọ́ bá bínú sí tọ́lọ́ tíbi iná náà bá wá pẹ̀lú wọ́n sì mọ́ wùwà nú o kìí sí àjànù báwo àjànù kọ́ o torí ẹni pé àwọn ilébò mọ́ sọ̀rọ̀ kan ṣùgbọ́n jẹ́ ń sọ Yorùbá wọ́n lẹ́ni tó bá parọ́ láti lè kọ́và irọ́ yẹn yóò tún wá mọ́ parọ́ lọ tó bá ti wá parọ́ kan ó fẹ́ kọ́fà rẹ̀ nísìn Jamiu Adegunwa ní Ànábì sallallahu alaihi wasallam àwọn kankan nù Qur'an ṣùgbọ́n òun mọ̀ ẹ bá share program yìí ṣùgbọ́n òun mọ̀ ẹ mọ̀ wúwo àwọn èèyàn wá pọ̀ta àwọn kan fẹ́ mọ̀ defend rẹ̀ àwọn èèyàn tí wọ́n àwọn náà fẹ́ sórí ibú wájú Ọlọ́run ẹmí wùlẹ̀ bá wọn já ń pátá ó wà àwọn náà káwọn náà pín nínú ìbínú Ọlọ́run gbogbo ìnà ti mọ̀ nǹkan tí ustaz gbàlérò a sì mọ̀ nǹkan tí ẹni tó fẹ́ sọnù gbàlérò wáyé tí wọn ò sí ọ̀rọ̀ tí ẹ gbọ́yé ó ti jẹ́ pọ̀rọ̀ tí iná mọ́ sí gbọ́yé gbogbo ìgbà mo ń bọ̀ ó ní Ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ lọ́bẹ̀ tó ara wọn ti ṣàlàyé lórí ẹ̀ ṣùgbọ́n ìfẹ́ lọ́bẹ̀ mo kàn fẹ́ kẹ́ gẹ́ẹ̀tì kìíní kan gbogbo tí bá ń wà bá náà láyé bọ́rọ̀ wọn sì máa ń rí nù bọ̀ tó ní kó fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn ó náà ti padà rí pé ọ̀rọ̀ tí mo sọ ìtóbi o ó wá fẹ́ dìfẹ́ǹdì rẹ̀ bàtàwọn èèyàn yàbọ̀ wá fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn ó wá ní nínú tànà bí ò mọ̀ gan ẹ̀sìn a liar tells 10 lies to cover one he told yóò tà fún a liar tells 10 lies to cover
one he told. So ẹni tó bá jókúrò yóò mú rẹ̀ yọkan báyìí yóò wà fẹ́ fi ẹnìkan ní ẹjẹ́ ìpín nọ́mbà yẹn padà Mr. Ajibola Lawal 09031324112 09031324112 09031324112 ẹ lè bá mi táìpù ẹ̀ kí n lè bá pín ẹ̀. So ògbó mọ́ lọ ní wípé tẹ́ pé ó ti parọ́ pípa náà bí ò máa wọn nǹkan kan ṣùgbọ́n òun mọ̀ ṣùgbọ́n náà ti rí pé àwọn èèyàn jáde sórí pọ́rọ̀ yẹn le gan ẹ wá mẹ́rin tó fẹ́ ṣe o mo tó fẹ́ ṣe o ó wá ní kódà nínú tànàbí ò mọ̀ ní pé ànàbí ò mọ̀ bó náà ṣe ń bóbì lò torí pé ànàbí ò báyà àti bàbá rẹ̀ láì wallahi kò sẹ́ni tó mọ̀ mọ́ ṣe ń bóbì lò tó tó ń ṣe ọlọ́ọ̀bà sallallahu alaihi wasallam kò sóńtàn ìrẹ̀ sálàyé lórí ẹ̀ bí mo ṣe sọ àwọn èèyàn ti sàlàyé lórí rẹ̀ gan ṣùgbọ́n níbi tí mò ń lọ tí ẹmọ tó sọ débẹ̀ ni wípé nọ́mbà mi ẹ̀ ní ẹfẹ́ tó wá fẹ́ sí online class 09031324112 ẹ mẹ́sẹ̀jì mi bóyá fẹ́ yìí ni o àbí àwọn ọmọ yín. So ẹmọ owó sharrul baliyyati ma yudhik wọ́n lè ilé tó burú jù nínú ọ̀rọ̀ kò lè tí bá máa ń pani lẹ́rìn ṣùgbọ́n ó yẹ kó pani lẹ́kún ni ó yẹ kó pani lẹ́kún ni ṣùgbọ́n èyí ò mọ̀ fi rẹ́rìn àwọn tẹ́rí tá ń sọ yìí èmi ìfẹ́ káwọn èèyàn ó play ibi tán ti sọ wípé Ànábì sallallahu alaihi wasallam kò mọ̀ nípa bóò lèyàn ṣe mọ́ bóbì lò wallahi mi ìfẹ́ gbọ́ uqsimu billah wallahi ó mọ́ pààyàn lẹ́kún kò sí ìyẹpẹrẹ kankan tó rí sọ pé ó fẹ́ ṣe fún sí Ọlọ́run tó tó ń tó sọ yẹn pàánà bí òun mọ́ ṣe ń bóbì lò sallallahu alaihi wasallam ta ni ó tó wá mọ́ ṣe ń bóbì lò tó ju Ànábì lọ. Ọlọ́njọ́ wàláhì àpẹẹrẹ pé ayé ti ń tán lọ náà ni àpẹẹrẹ pé ayé ti ń tán lọ ni tààrà bí ò bá ìyá àti bàbá láyé torí ẹ̀ Ànábì wọn bó náà ṣe ń bóbì lò ọlọ́njọ́ ṣùgbọ́n sẹ́mọ́ tó sún débẹ̀ ó fẹ́ mú nǹkankan wá táàfin mọ̀ wípé òun mọ̀ tó òun sọ nígbà tó ń sọ pé Ànábì ò bá wọn nǹkankan yé nínú Qur'an. Ìkànnà àwọn àfà láwùjọ wọ́n láwọn pè Jamiu Adegunwa nígbà tó mo sì ń bọ̀ wá síbi ọ̀rọ̀ tó sọ tó sọ pé the most confused human being on earth Jamiu Adegunwa ni wọ́n láwọn pè Jamiu Adegunwa ìṣẹ́ tí wàá ṣiṣẹ́ lórí àwọn nǹkan tí wọ́n mú wá ẹ̀ ní tí ṣiṣẹ́ lórí ẹ̀ mo kàn rí tán ṣí ẹ ọ̀rọ̀ yẹn ni nígbà táwọn pè Jamiu Adegunwa wọ́n ní I give Jamiu the excuse of ignorance mo bọ́ sàárẹ̀ ọ̀rọ̀ wọn ni o à ń pẹ́ níyẹn ní Al-Madrasatu Al-Khair bun Said wọ́n ní I give Jamiu the excuse of ignorance but what if I told you that I had generously put a call across to him immediately he uttered that ẹmọ ìwọ wọ́n ní àwọn ti gbà táwọn gbọ́ tí Jamiu sọ̀rọ̀ dandan tó sọ pípa náà bí o máa wọn kankan òun lòun mọ̀ àwọn sẹ́rí èèyàn tẹ́ wọ́n sẹ́rí ẹ̀yin èèyàn kan wà ó ṣe pé ẹ̀yin náà nínú kó ṣe wípé irú wa Jamiu Adegunwa ní ń bẹ lọ́wọ́ yín àìní máìkì ni ò jẹ́ kẹ́ ẹ lè sọ̀rọ̀ yẹn gbogbo ẹni tó bá bá wa sọ pé ẹ bá sì wà sápẹ̀lé rẹ̀ bẹ́ẹ̀ ṣe àdírẹ́sì rẹ̀ yẹn ò dá ní àláàní gbọ́ ẹ bá sápẹ̀lé Jamiu ẹ má bínú o ṣùgbọ́n ẹni àdárò lẹ́yìn náà o ẹ má bínú ẹ lè má mọ̀ ṣùgbọ́n ẹ ti máa ń wúrú wa pẹ̀lú tí Jamiu ń ṣeun ẹni àdánù lòun náà ló fẹ́ jẹ́ bá ẹ jọ kò sì ní dá kẹ́yìn náà jẹ́ ni àdánù ẹ mọ́ sọ fáwọn èèyàn wípé wọ́n bá sì wà pọ́nlé ẹni tí ò tíjú Ọlọ́run àtànábì bàbá mi àti màmá mi wọ́n tóbi lọ́dọ̀ mi tó Ànábì sallallahu alaihi wasallam èyàn ò sì lè yẹpẹrẹ àwọn òbí mi kínú mi ó dùn sí ṣe bí Yorùbá sọ wípé ọmọ tán bá bú ìyá àtàbà rẹ̀ lójú rẹ̀ tí ò lè bọ́ sọ síbẹ̀ kò já ọmọ àlè ni
ànábì sì tóbi ju bàbá àti màmá tèmi lọ ìwọ ti rẹ́nì kan tó yẹpẹrẹ bàbá rẹ̀ àti màmá rẹ̀ rí tó wá ń fọwọ́ bà lóbi ká tó wá sọ ànábì sallallahu alaihi wasallam ẹjọ́ ṣẹlẹ̀ mọ́ta ẹ́ rí pé èmi ìsọ̀rọ̀ láti jọ mo kàn rán but ẹjọ́ ẹ mọ́ múnú bí wa o nobody tó ti sọ bẹ́ẹ̀ bí o ṣùgbọ́n báwọn kan mọ́ ẹnìkan àbúrò ẹ̀ mọ́ sí program kẹ́nìkan kọ́mẹ́ntì pé wọn wá sọ lọ́nà pọ̀nlé mọ́ yẹ ni òfò lọ́dọ̀ Ọlọ́run mọ́ sì tò sẹ́yìn ẹni òfò tó bá fẹ́ tó sẹ́yìn rẹ̀ tó sí bẹ́ẹ̀ bọ́ mọ́ sí wá sí tí ò ní túmọ̀ kan fún wa torí Ọlọ́run ò ní sórí ibú o ó sì wá sí kankan fún wa lórí ọ̀rọ̀ Jamiu Adegunwa àbí kò sí ẹ̀fọ́ nípọ̀dì afáyí wọ́n wá ní ìgbà táwọn gbọ́rọ̀ àwọn ní àìmọ̀kan ní da Jamiu láàmú àwọn ti fún lẹ́skíùsì bẹ́ẹ̀ kí láwọn wá ṣe ni pé àwọn wá pè wọ́n ní àwọn wá pè nígbà tó sọ̀rọ̀ yẹn tán wọ́n ní ìyẹn ọ̀rọ̀ tó fi ń ba ànábì jẹ́ ìyẹn ọ̀rọ̀ tó fi ń blaspheme ànábì sallallahu alaihi wasallam wípé àwọn kankan wà ní Kùránì tánà bí ò mọ̀ ṣùgbọ́n tó mọ̀ mo fẹ́ kẹ́ ẹmẹ tó ń pè ní Jamiu ẹ̀yin ò mọ àwọn nǹkan tó ń ṣe irú àwọn tó mọ́ correct up báyìí àwọn tá bá láǹfààní àti ṣe fídíò ẹ jẹ́ ká máa ka ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ míì wà àwọn ò mọ̀ àwọn ni wọ́n mọ̀ ẹ jẹ́ ká sọ ẹ má jẹ́ ká pé lágbájá kan ló sọ o kíní kan ló sọ o rárá o ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ tó sọ bí ọ̀rọ̀ tó lágbára ni wọ́n ní bàtà wọn pe Jamiu Adegunwa ẹ̀rọ kí mo ti dákọ̀ wọn tó bá sọ pé òun sọ bẹ́ẹ̀ wọ́n lè sọ pé sí mi ń pè ọ́ ó wá sọ fún wọn ó ní he had however responded ignorantly as a proof of evidence that the faces of the two seas that will not cross into each other in Surah Al-Rahman verse 19 to 20 and also the verse 92 of Surah Yunus in which Allah has promised to preserve the body of Fir'aun are examples of the Quranic phrases not understood by the only Prophet sallallahu alaihi wasallam. Wallahi, follow Bura. Ti Jamiu ba tuba kìí ṣe Mùsùlùmí o. Kò sì gba Islamu padà. Ẹ̀yin lè rò pé ni kìí ṣe even Sheikh tá ń sọ̀rọ̀ wọn Yakubu Zilatul Khairi yìí. Àwọn náà parí ọ̀rọ̀ wọn pẹ̀lú tí mo kà yìí. Ní sì ka be tán ti sọ. Ṣùgbọ́n ṣé mọ̀ pé èmi ò gbọ́ táwọn sọ lẹ́nu Jamiu Adegunwa lóde mọ́ ẹ̀ka ọ̀rọ̀ wọn wọ́n ní Jamiu wá sọ fáwọn pé ọ̀rọ̀ táwọn rìnrìn sí ọ̀rọ̀ tó yóò mọ̀ pààyàn lẹ́kùn ni wọ́n ní mo ti sọ síwájú Lárúbáwá ní aburú tó bá ti kọjá ẹkún èèyàn léèyàn mọ́ fi rin sharrul baliyyati ma yudhik bẹ́ẹ̀ náà Yorùbá náà sọ Yorùbá ní ọ̀rọ̀ tó bá ti kọjá ẹ̀rín nǹkan ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ẹ̀rín léèyàn mọ́ fi rin wọ́n nígbà táwọn pe Jamiu Adegunwa mo ti kèébó rẹ̀ ilé mọ́ kàdádá ṣùgbọ́n jí ń sọ wọ́n ní tẹ́ pé bó sọ ṣe ráwọn Jamiu Adegunwa wà amsaluhu àtàwọn tó rí bí Jamiu Adegunwa tó bá ti lè ṣe mistake kan tó dẹ̀ jẹ́ wípé in tó lè lára tí wọ́n ní láti padà sẹ́yìn níbi mistake tí wọ́n ṣe tó fẹ́ padà wọ́n wá anything láti fi defend ọ̀rọ̀ yẹn even kò jẹ́ èyí tí ó tó mú wọn sórí ibi wájú Ọlọ́run ní kí ẹ mọ̀ wọ́n nígbà táwọn pe Jamiu Adegunwa àwọn tẹ̀ ti fún ní excuse wípé àìmọ̀kan ní ìgbàláàmù lójú sọ ọ̀rọ̀ yẹn àwọn wá pè Jamiu wá ní òdodo lòun sọ o àwọn àyà kan wà tánà bí ó mọ̀ o lọ́njọ́ tó bá kó nìkọ̀ọ̀lá tá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí mú wa sọ́dọ̀ mọ́jà rọ̀rọ̀ bá yóò bọ́ tàlẹ́nu wa mú wa sọ́dọ̀ lẹ́ni tó yọnu sí o pé ànábì tọ́lọ̀ nítorí ẹ̀ sọ nǹkan kalẹ̀ ẹ mọ wẹni tí ò ní nǹkan kan lórí yìí o ìmọ̀ lòun mọ Bíbélì ju ọ̀sẹ̀ fún nǹkan lọ́sọ̀kalẹ̀ fún o ó lòun mọ̀ jù àwọn tó kó òun lọ ó wá ní kí wọ́n kàn tó wá sọ̀kalẹ̀ fún ànábì gan àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ tí ò yá ànábì Ọlọ́run ibi tí wọ́n sì fẹ́ lọ bẹ̀ yẹn pọ̀ tọ́rọ̀tọ̀ ní tèmi wulẹ̀ fẹ́ sọ àwọn èèyàn ti sàì lórí eléyìí pọ̀ kọ́lọ́bà san gba àwọn èèyàn lẹ́sùn lóore pẹ̀lú látọ̀rí mùdírò wa Ajígini hafizahullah wa ra'ah Sheikh Esokeni Al-Imam Abu Rahimani àtàwọn afá bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ wọ́n pọ̀ Ustaz Kutubi ní ìlémọ̀ dápọ̀ àwọn èèyàn tán gẹ́tí ń sìn báyìí wọ́n wá ní Jamiu wá fún àwọn lẹ́rìí pé ayàwó àtànà bí yóò mọ̀ sí ẹ̀ sẹ́rí kèétún sẹ́yìn tí ń sáńtà pé ọmọ kan bọ́ta tí wọ́n ti fẹ́ di Jamiu Adegunwa sóríwọ́ torí ò tí kù àti tí mọ̀gbẹ̀yìn rẹ̀ o ṣùgbọ́n sórí bó ṣe ń bá lọ kò sí àjọyẹ ni àdánù papọ̀ lọ́dọ̀ náà ni wàláhì kìí ṣe pa kí ń sáṣá o
kì í ṣe àṣà o èmi as a person àmì mo mọ́ respect èèyàn gan ẹni tó bá mọ̀ mí mọ̀ ṣùgbọ́n àwọn ibì kan wà ẹ mọ̀jà pọ́n àwọn èèyàn lè ń bẹ̀ torí kálíbà múnú yín dùn wípé alápọ̀nlé lọ́mọ àpọ̀nlé wo Sheikh Habibu ẹnìkan sẹ́ni fídíò wọn kan sí mi ìgbà tán àdírẹ́sì ọ̀rọ̀ yìí lọ wọ́n débì kan tán ní abẹ́ ìmúgbó ni wọ́n dẹ̀ àti ibi Jamiu bẹ́pẹ̀ tí òun múgbó ni yes àwọn ọ̀rọ̀ yìí kì í ṣe tẹ́bìgá àwọn ò lẹ́kọ̀ọ́ àwọn ò lẹ́ àlọ́ ò lè bá mọ̀mọ́ mi sọ̀rọ̀ bá àti bàbá mi kó mọ́ dùn mí ká tó wá sọ ànábì tó ṣe pé òun ló jẹ́ mọ́ bó ní sí bá bàbá mi àti mọ̀mọ́ mi gan lò come to think of it ẹ mọ̀ gbọ́ ó wá sọ fún Sheikh yìí wípé òdodo ní tó ń sọ àwọn àyà kan wà ní Kùránì tàbí ó mọ̀ pé kọ̀ọ̀kan fún wọn méjì ó lálákọ̀ọ́kọ́ ń bẹ òun ni Suratul Rahman ní ẹjẹ́ ń kàbẹ̀ jáde akẹ́lẹ́ bá mọ̀ pé eléyìí ti sọnù kìí ṣe pọ́sẹ̀sẹ̀ fẹ́ sọnù àwọn eléyìí ti nù ẹni ànù làwọn eléyìí kẹ́kọ̀ọ́ bá wọn bẹ́ẹ̀ lọ́n kó lè gbà sílámù padà ní òjò bá lọ yes ó ní áyà tí mo fẹ́ kà wípé a'udhu billahi minash shaitanir rajim marajal bahrayni yaltaqiyan baynahuma barzakhun la yabghiyan áyà méjèèjì yẹn ó nínú àwọn áyà tánà bí ògbò ìlú wọn ló sọ bá fáwọn mo ń kó tèèyàn ní wọn ló sọ bẹ́ẹ̀ marajal bahrayni yaltaqiyan baynahuma barzakhun la yabghiyan ó nínú áyà tálùbí wa Muhammad sallallahu alaihi wasallam gbọ́ yí láyá méjèèjì yìí wà ẹ̀dọ́ lọ bá ti kànù mọ́ kò sí yóò nù náà ní ọ man yahdihillah fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu the only thing ta fi ń ṣàlàyé tó dẹ̀ ìtẹ́ sọ wípé wọ́n jẹ́ kí Jamiu popular sí yẹ́ sí popularity o kìí sí popularity èyàn tó ń popular lórí aburú ọlọ́mọ fi rẹ̀ sọ̀kan mi agbọ́dọ̀ ṣàlàyé tó ráwò èèyàn rò pé òdodo ọ̀rọ̀ ní sọ ni ẹnìkan sọ wípé why are you insulting him now? Remember, this religion does not belong to you or anyone. This man must sue you to court. Investor, you are an idiot. But investor, torí ó lè jẹ́ pé ẹni tó sọ̀rọ̀ yìí lọ́pọlọ ó kàn jẹ́ pé táìmù yìí lọ́pọlọ rẹ̀ failure sì ní block rẹ̀ ṣùgbọ́n suspend rẹ̀ for some minutes. Investor pé ẹni ẹ̀wò lọ́pọlọ torí ẹlòmíì lọ́pọlọ bọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ọpọlọ ẹ̀kan lè sáré fílẹ̀ kó padà wà létà tí ó padà ronú pé kò sí yẹn sọ tí mo sọ yìí o èèyàn sọ tí ò dápa ànábì ó ní ìpọ́nlé mímọ̀ pẹ́ ní ànulé kápẹ́rún tó ṣe ẹnu jẹ́jẹ́lì ní tí èsì pọ́n tún sọ bọ́rọ̀ báyìí sánàbì sì bá sì pọ́n wọn lé pé ká fi rí wọn pè kí sírò àwọn ilé mo rò gbóyé so ẹjọ́ tó fẹ́ sọ online class yìí 09031324112 bóyá ẹ̀yin ní àbá ọmọ yín anywhere in the world. So, ona nabi ọ̀dọ̀ maraj al-bahrayni yaltaqiyan baynahuma barzakhun la yabghiyan la nabi ó gbà aya yẹn ó tó sọ aya mi ó ẹ jẹ́ tún gbàyàn náà fún nínú suratu Yunus suratu kíni o suratu Yunus òpònú kan ni a tẹ́pà náà bí bá gbọ́ gbogbo ẹ̀yẹ ni kí ló táwọn àfọ́ ní tafsir wá fi ń ṣàlàyé rẹ̀ ìgbàtẹ́ àìlọ́pọlọ ni o àwọn àfọ́ ní tafsir kìí sí pé ń ṣàlàyé áyà lásán wọ́n ń ṣàlàyé áyà lórí ìtànàbí ti sọ kìí sí pé wọ́n ń ṣàlàyé ìtànàbí ò mọ̀ rárá o wọ́n ń ṣàlàyé ìtànàbí ti sọ wọ́n tó mú ẹ̀kọ́ àtọgbọ́n wá ní ọ̀rọ̀ ànábì bí kémi náà sọ nǹkan ní ìsìn ni káwọn èèyàn mọ mẹ́kọ́ àtọgbọ́n wá nínú ọ̀rọ̀ mi wọ́n Nabi sallallahu alaihi wasallam wọ́n ló tún ní kò gbọ́ áyà 92 yìí o nínú suratu Yunus wọ́n lánàá bí ó tó gbọ́ ẹ jẹ́ n ka áyà náà ọ̀rọ̀ burúkú kò ń tẹ̀rín níbi tọ́lọ̀ bá ti sọ wípé nínú áyà yẹn a'udhu billahi minash shaitanir rajim فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا
لغافلون وجامع كذلك هو من الغافلين torí tó bá gbáyọ̀ Ọlọ́run yé ni kò ní sọ tó sọ pa Ànábì wọ́n láyọ̀ tọ́lọ́run ti ń sọ wípé òun ò ní jẹ́ kára Fìràáùnù jẹra wọn فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ Ọlọ́run sọ pé Ànábì ò gbọ́yé Ọlọ́run sọ pé kí ni o Ànábì ò gbọ́yé sallallahu alaihi wasallam ẹ̀mọ̀ gẹ́gẹ́ sí ara òun ẹ̀tẹ́ ìwò di mọ́ bẹ́ bá ṣe ń pùṣì ẹ̀ náà ni yóò mọ́ sọ pé Ànábì ò gbọ́ àwọn nǹkan kan yé ẹjọ́ tí ń tako mọ̀jízáàt àwọn àdísì mí ilé wà tó dọ̀ ìfò ṣùgbọ́n ẹ̀mọ̀ páwọn yẹn ọpọlọ náà fi ń ṣẹ̀sìn àwọn yẹn ò lè bìlífù náà mọ̀jízáàt délé ẹ̀mọ̀ ọpọlọ náà fi ń ṣẹ̀sìn ẹ̀tọ́lá Nàbí is not a prophet but a Nabi of Allah ẹ̀dì pé kí ní ẹgbẹ́ òbọ́pọlọ mú mọ́ kí ní ọpọlọ yẹn ti ń àwọn nọ́bà tí mò ń pè yẹn ẹni tó bá fẹ́ orí WhatsApp ní kẹ́tí mẹ́sẹ̀jì mi ò lórí ẹ̀ 09031 32 41 12 09031 32 41 12 ẹ jẹ́ odò wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh ma afá náà ti mẹ́sẹ̀jì mi páwọn náà ẹ má bínú wa alaikumus salam wa rahmatullahi ló ṣẹlẹ̀ ẹ má bínú wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh afá náà ti mẹ́sẹ̀jì mi páwọn ọmọ yìí ò tí ì jọyìn ẹ̀yìn náà tó sọ páwọn ọmọ ò tí ì jọyìn bóyá ó lè jẹ́ technical issue bóyá káwọn ọmọ yẹn kan bọ́ta kan tó join padà ẹ̀yọ̀ wọn bẹ́ẹ̀ jẹ́ wọ́n bínú lórí Ọlọ́run wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh Sheikh Abdulhadi àwọn òbí wọn náà sọ wípé àwọn ọmọ yẹn ti ń join fún wọn ráyè ìjọba tó wá sọ fún wọn pé ẹ̀yìn náà ti sọ pé wọ́n ń join wípé bóyá technical issue yẹn lè bọ́ta kẹtàn wọlé padà ẹ má bínú ìdíṣẹ́ ẹni láti mọ ní lọ́lẹ̀ o so ẹgbọ́ kí ẹ sọ pé àwọn àyà Ànábì ò gbọ́ yìí àdánwò táwọn lè kóra wọn sí òun nìyẹn tàbí ká bá yín mójú táwọn ọmọ yín náà bá lórí ẹ̀kọ́ ẹ̀sìn ká mọ̀ bọ̀ sọ́wọ́ àwọn aládánwò ẹ̀dà bí àwọn ilé àfọwọ́ mi ti dọ̀tí o 09031 32 41 12 09031 32 41 12 ṣé wá rí Jamiu sọ̀rọ̀ kan ṣé ẹ̀yin tẹ́ ìmọ̀ àwọn èèyàn yìí ni ẹ jẹ́ n play ọ̀rọ̀ yìí fún ẹ mọ̀ gbọ́rọ̀ yìí ẹ mọ̀ gbọ́rọ̀ yìí ẹ mọ̀ gbọ́ àgọ́rin sọ̀rọ̀ kan sí ṣe rí olùyọ́ta bá padà sórí ọ̀rẹ́ tó rọrùn ọlọ́run nígbà tí mo mọ̀ fẹ́ kúrò láyé mọ́mọ́ náà mọ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tó bá lọ tó ayé adáwèrè lẹ̀. ó ní Ànábì sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ kan wípé tóun bá lọ Ànábì náà ti mọ̀ pé tóun bá lọ tán wa yóò dá wèrè ilẹ̀ ẹ̀mọ̀gbọ́ kò wá fẹ́ kí wèrè yẹn míngò pẹ̀lú in tó fi ilẹ̀ ló ṣe mọ̀ọ́mọ̀ sọ fún wa pé tẹ bá wà lórí nǹkan méjì ẹ̀ ní sọnù Kitabullah wa sunnatu nabiyyi. ó ní Ànábì sallallahu alaihi wasallam kó tó di pa Ànábì ikú Ànábì ti sọ wípé tẹ́bà fẹ́ wà lórí ìwèrè o yẹn ni pé àwọn tí ò bá ti sí lórí nǹkan méjì tí Jamiu sọ yìí o àwọn tán wà lórí ìwèrè ní Kitabullah wa sunnati nabi ìyẹn àwọn ọ̀rọ̀ Ànábì àwọn àdísì Ànábì àwọn súnà Ànábì sallallahu alaihi wasallam Jamiu sọ bẹ́ẹ̀ níbi báyìí kí lọ́lọ́run sọ kí l'Ànábì wí tá ń pè ní hadith ẹ̀mọ̀gbọ́ sallallahu alaihi Ànábì ni ó ṣàlàyé tó lọ bá sọ orí ò lè rí dúró lé o. Jamiu sọ wípé Ànábì ni yóò ṣàlàyé tọ́lọ̀ wọn bá sọ orí rẹ̀ sì lòun dúró lé o. Ànábì sallallahu alaihi wasallam náà ló tó wá sọ wípé n tí ń sọ o n tí Ànábì ò tún wá sọ àwọn nǹkan kan àfi tí ibi tí wọ́n lọ kọ́ yẹn tẹ́ bá wọ́n fídíò yìí dáadáa ó ti ṣe díẹ̀ o. Jamiu sọ bẹ́ẹ̀ wípé Ànábì fi nǹkan méjì ilẹ̀ fún Ànábì náà ló sọ bẹ́ẹ̀ nípa Ànábì sọ wípé òun fi ọ̀rọ̀ náà bá lẹ́ Kitabullah àti ọ̀rọ̀ tòun náà àwọn ọ̀rọ̀ tó ń bá sọ yẹn àwọn ahadith ṣé wọ́n mọ̀ pé Jamiu sọ of recent wípé Ànábì ò fi nǹkan méjì ilẹ̀ o wípé nǹkan méjì tàbí sọ pé Ànábì fi ilẹ̀
ọ̀rọ̀ Ọlọ́run àtàdísì ànábì pé rárá o wípé tọ́lọ̀ ànábì fi ilẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run àtàwọn ará ilé rẹ̀ ẹgẹ́tì ṣe kó náà ti jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá sì ti takò pọ́nà bí fi ọ̀rọ̀ Ọlọ́run àtàdísì rẹ̀ lẹ́ àwọn tó ń ṣe wèrè ní Jamiu ibẹ̀ tí wòye nínú àwọn tí ń ṣe wèrè nù náà wá ìgbà tó fi sọ àwọn ọ̀rọ̀ Jamiu wá ní irọ́ kan tí mo pa fáwọn èèyàn tí mo fẹ́ clear tí mo sì fẹ́ já mo sọ kéèsì ti bẹ̀rù ní ìfisọ́ ẹni tí wọn nǹkan pé àwọn kankan wà tí ò wọ́ tí yes àwọn kankan wà tí mo gbé eléyìí ẹ̀sìn lèmi fẹ́ ṣe yes mo rò gbóyé tí ti bẹ̀rù èmi ẹwọ mo mọ̀ hype ara mi sá ìgbó mo lọ ní pé ó mọ́ sọ̀rọ̀ kan torí fídíò yìí nígbà tó ṣe ń gbà ẹ́ ó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ó gbọ́ àwọn onísúfí ó sọ̀rọ̀ tó ṣe ó mọ́ sọ̀rọ̀ kan wípé òun náà wà pẹ̀lú àwọn onísúnnà tẹ́lẹ̀ kó tó di pé òun kúrò láàrin wọn ìyẹn òun wà pẹ̀lú àwọn olóríire tẹ́lẹ̀ kó tó di pé òun kúrò láàrin àwọn olóríire gbogbo wọn lọ rí o wọn mọ bí Jamiu ìbéèrè kan ẹ bá wa bí Jamiu àwọn wo ló ń súnnà tó wà pẹ̀lú wọn gbà yìí tí ń sọ kò sí onísúnnà kankan tó bá lọ jọ ìjàbàtà o tí ó wà sọ pé bóyá kò mọ́ sí dára sóbí rẹ̀ àbí tí ó ní kó mọ́ pèèyàn kéfèèrè àbí tí ó ní kó mọ́ sí anyhow kò sí o ìgbà tó fi ń sọ̀rọ̀ yìí ṣé ìta sọ ni wípé òun parọ́ gbà yẹn ni àbẹ́yì tó ń sọ ní ìsìn pánà bí yóò fàdísì ilẹ̀ òun ló fi ń sòdodo tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ni alájẹ́ pé òkúrọ́ ni ó tẹ́lẹ̀ ó wá dúdúdú ní ìsìn ilẹ̀ tó fi ń sọ ní ìsìn gan ohun gẹ́gẹ́ ni ọ́ Allah the most confused human being tẹ́lẹ̀ lórílẹ̀ Jamiu Adegunwa ni tó bá sọ̀rọ̀ kan lónìí yóò lè wọ́n sọ bẹ́ẹ̀ tẹ bá play rẹ̀ fún àwọn tó sọ bẹ́ẹ̀ o bí Jamiu Adegunwa sí rí ní ẹ̀ ẹ̀yin èèyàn ní kẹ́ẹ̀kan mọ́ gbà tó ráwọn kan mọ́ wẹ́rì fún mo ráwọn ọmọ kan tó ń wẹ́rì fún ìsáàsì Jamiu Adegunwa ìtàn mìíní òun kọ́ yẹn ìtàn gbàlérò òun ni wípé ẹjá bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká and dẹ́bàlọ́rọ̀ tó sọ wípé òun fẹ́ sọ́nà kó dá wàhálà lẹ́nà tó kó dá wàhálà lẹ́sẹ̀ níbọ̀dì lọ́rùn òfin ba ìsẹ̀mí lẹ́yìn ikú rẹ̀ jẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run ò dá wàhálà lẹ́fẹ̀ẹ́ níbọ̀dì náà ò dá wàhálà lẹ́ kò ní kí Islam mọ́ jẹ́ Islam mọ́ kò ní kí súnnà mọ́ jẹ́ súnnà mọ́ ìsẹ̀mí lẹ́yìn ikú tọ̀dọ̀ tiẹ̀ òun ló fi ń affect kò dá wàhálà lẹ́kan sẹ́ níbọ̀dì lọ́rùn ẹ̀wò ẹmọ gbọ́rọ̀ ìlú nǹkan tó bá sì ń gbéwè kọ́bọ̀ mi ní kọ̀dẹ́mọ̀ ẹ kí ni Kùránì sọ lórí tó ṣe yìí kò sí mẹ́ òkè tẹ̀lé kíìbù tó fi rí ṣídà àdísìdà ẹgbọ́ Jamiu ní tí wọ́n ń kọ̀ndẹ́mù àdísì yẹn ní ìsìn ó lọ́nà bí ó fàdísì kankan lẹ̀ wípé Kùránì àtàwọn ará ilé rẹ̀ òun ló fi ilẹ̀ kúdò sórí agbádà lọ́wọ́ kan tó gbọ́ ó lóun gbàdànù ó lóun gbàdànù lọ́wọ́ kan ni ṣé láwọn àsìkò só ohun tí ló fi sọ tó ń sọ yìí ni àbóhùn parọ́ tó wà ní òun ti wà pẹ̀lú àwọn súnà rí tí mo sọ ní pé ìgbà ẹni fi ń sọ àwọn ọ̀rọ̀ yìí ìgbà òun wà pẹ̀lú àwọn onísúnà òkè àwọn olówó wà pẹ̀lú nísìn àwọn inú ìpé mi kìlá Ànábì jẹ́ kó yé wa bí sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá lórí nǹkan méjèèjì yìí o ẹ̀ ní sọnù kí Ọlọ́run sọ kí Ànábì ẹ wí. ẹ wá wo Jamiu ní ìsìn ẹgbọ́n tó ń sọ ní ìsìn rẹ̀ ó ti pò lórí ilé ó ti bọ́bù mi ẹgbọ́n Kùránì àtàwọn ará ilé ẹ̀ ni o ẹgbọ́n méjì tó fi ilẹ̀ Kùránì àtàwọn ará ilé ẹ̀ ni o. ó ní nǹkan méjì tánà bí fi ilẹ̀ Kùránì àtàwọn ará ilé ẹ̀ yìí àdíìsì tí wọ́n kà tó tún gbà ọ́ ibo ló ti rádìísì eléyìí tó kà àdíìsì tó kà ń gbà ọ́ àdíìsì yẹn sáwọ àwọn ìsìn párẹ́dì sí eléyìí tí wọ́n kà ní ìsìn pé Kùránì àtàwọn ará ilé rẹ̀ ni ibo ló ti rí yẹn. ẹni kan ní kò yẹn. níbi ká sọ pé kó rí bẹ́ẹ̀ o níbi ká ṣe sọ yẹn ìwọ gbogbo fún alára rẹ̀ náà kanlẹ̀ ti sọ pé kó rí bẹ́ẹ̀
torí wọ́n ti sọ síwájú tẹ́lẹ̀ wípé ìtànà bí fi ilẹ̀ ní Qur'an àtàdísì rẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ ìwọ ní ìsìn báyìí tó wá ń bí wọ́n pé ká sọ pé kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn ṣíàdé nílé àwọn ṣíàdé ló sọ̀rọ̀ àwọn kò fi àdísì ilẹ̀ rárá. ẹbí ní kí ìgbà tó ti tó fi ń sọ ń gbà òkú wọn ni ọ́ tó wọ́n rí súnà tó sọ pé ìgbà tí mo fi wà lọ́dọ̀ wọn ní àwa sì wà lórí rẹ̀ àwọn òkú lórí ẹ̀ àwa ní súnà wọn ló wà lọ́dọ̀ àwa wà lórí rẹ̀ náà òkú wọn ni ọ́ nígbà ó lè ti sọ pé tí òun bá ti wà lórí nǹkan méjèèjì wọn àwọn tí wọ́n ń ṣe wèrè ní àti pé ní ìsìn tó ti sọ pọ̀ sí lórí méjèèjì pé kò sí nǹkan tí jẹ́ méjèèjì o òun ṣe wèrè táìmù nìyẹn àwọn ẹ̀yà wọn gbọ́dọ̀ wàhálà kò sílẹ̀ ó ti wà láì lẹ́yìn Kùránì àti àwọn ará ilé ẹgbọ́ ìwọ náà ló ẹgbọ́ ìgbà Jamiu Adegunwa ó wà confused very very confused ó dáadáa bí ó fi Kùránì àtàwọn ará ilé rẹ̀ lẹ́ ẹ bá wa bí bọ̀dà Jamiu ibo ló ti rí bó ṣe ń sàlùwà lánàá ájì tó lọ bó ló ti rí bó ṣe ń ṣe nígbà tó kúrò àbí òkú fílẹ̀ mọ́ ní ìsìn àbí ṣé àwọn èyí tó bá tẹ́yìn lọ́rùn nìkan lànà bí fílẹ̀ and ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń sọ̀rọ̀ social media yìí tẹ́kàn padà wá ìgbàlérò bẹ́ẹ̀ o ní tí mo mí nìkan o ní tí mo mí nìre tí mo mí nìre tí mo mí wáyé tó fi sọ tí ò ní wá confusing ṣe rí kí ní yẹn lè ṣẹlẹ̀ sí yẹn lẹ́ẹ̀kan pápẹ́ àwọn èèyàn gbọ́ mi yé kí yẹn wá ṣàlàyé but ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́rin ẹ̀ẹ̀márùn ẹ̀ẹ̀mẹ́fà ẹ̀ẹ̀méje kò ṣeé kà mọ́ kò ṣeé kà mọ́ gbogbo ẹ̀yin tí Jamiu ń sàbí ti ara rẹ̀ sọ́dọ̀ yín tẹ̀sí jùlọ kan ńlá kọ́ọ̀tù bá jẹ́ pé mọ́ ń ṣàdúrà fún yín lórí prógrámù rẹ̀ ní ẹ̀pẹ́ ẹni kó mọ́ ṣàdúrà fún yín torí ó kàn ń fowókọ yín ṣe bí ìgbà tó ṣe wípé ẹ̀ ń sọ́pọ́ọ̀tì òun lórí tóun ṣe tó sì dé mi lójú tó dá mi lójú tí mo mọ̀ a lè máa gírí bí àwọn nǹkan míì o tí mo mọ̀ kìí ṣe lẹ́vù pé ànàbí òun mọ́ ṣe ń bóbi lò ẹ̀yin òde lẹ́gùn ẹ̀yẹ sọ̀rọ̀ nǹkan bá kìí ṣe lẹ́vù ẹ̀yin gò lè àgírí pẹ̀lú ẹ̀ tí ẹ̀dẹ̀ rí gbogbo àwọn èèyàn lè sọ̀rọ̀ àwọn èèyàn wò pé àwọn lágbájá sọ̀rọ̀ àtàmẹ́gbó sọ̀rọ̀ gbogbo wa ò lè sọ̀rọ̀ ẹlòmíì ó lè bízí ẹlòmíì ìgbà tó ti rí táwọn èèyàn kan sọ̀rọ̀ pé ó ti tó táà bá ti rí èèyàn kó jẹ́ kó sọ wípé in tó ń ṣe dáa ẹmọ́jà múyàn pé wáyé tó fi sọ̀rọ̀ wọn náà ṣe jáde àgbàtẹ́nìkan bá ti jáde ó ti tó bíyè méjì mẹ́ta bá ti jáde tó dẹ̀ ti wà sufficient kan náà mọ́ pé ni ó ti tó àwọn táà rò pé àwọn jáde wípé tó bá dẹ̀jẹ̀ pé kinní kan ní nǹkan kan ní ó lè wò wípé àgbàtẹ́yìn ti ń sọ̀rọ̀ ibi tá ti ní pọ́blẹ́mù ni wípé ǹjẹ́ àwa rí anything tó fi support ẹni ẹ̀ mo rò bóyé ṣùgbọ́n fún wọn mọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin náà sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kí èsè ti blame èmi ò ní blame anybody tí ó bá sọ̀rọ̀ lórí nǹkan rárá mo rò bóyé rárá ó ṣe é ṣe kẹ́ni yẹn ní nǹkan tó keep ẹ̀ busy ó ṣe é ṣe kó mọ̀ wípé ẹ̀yin tẹ́ ń sọ iná ẹkú ti tó ṣùgbọ́n wá bọ́ tàí dọ́gbọ́n dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn látọ̀gbà aládànwò ẹ̀dà bí lágbájá lẹ́yìn náà ó ṣe é ṣe kó jẹ́ pé òun gan sí ẹ̀ fídíò tẹ́ ń ṣe yẹn yes ṣùgbọ́n ìmọ̀ràn lá fún wọn ẹ̀yin náà gbìyànjú kẹ́ ẹ sọ̀rọ̀ lórí kíní yìí o káwọn èèyàn mọ́ bá rò wípé àbódòdó ní ẹ jẹ́ ń sọ kíní kan fún yín kíní kan ṣẹlẹ̀ sí èmi gangan èmi Oníyàwó Mẹ́ta yìí èmi gangan ní tí mo fẹ́ sọ̀rọ̀ sí tí mo sọ yìí ló ṣẹlẹ̀ sí lánàá mo jáde òjò wá ń rọ̀ níbi tá ń gbà lọ ẹ mọ̀ wo òjò ń rọ̀ níbi tá ń gbà lọ orí ọ̀kadà ni mo wà òjò wá ń rọ̀ ẹ tó gbé mi lọ́kadà yẹn èèyàn mi náà ni o a wá gba ọ̀nà bòmí bá ṣe rìn síwájú díẹ̀ òjò rọ̀ ń bẹ́ mọ̀ ẹ mọ̀ wọn nǹkan o ibi tá wá lọ gbà yẹn bí ìgbà tá a gba bí ìgbà tí èèyàn bá ń lọ báyìí tó wá lọ báyìí tó wá padà wá báyìí tó wá gbé ibi tí tọ̀lọ́ tẹ́lẹ̀ tó gbé sáàrin láàrin ibi tá a ti tọ́ọ̀nù yẹn òjò rọ̀ gbogbo bẹ̀ bí àtọ́jọ́ kan ń dárọ̀ láàrin nǹkan ẹ̀wọ̀n bí bọ́wọ̀ mi ṣe wà ní ìsìn báyìí kójò wá mọ́rọ̀ lẹ́gbẹ́ ìgbẹ́ ìgbáyìí
kójò wá mọ dárọ̀ láàrin ṣe ẹmọ tó wá sọ́kàn mi mo rántí àáfàá kan èmi ìmọ́kọ̀ àfáà ní olùdíje dápọ̀ ìmúkọ rẹ̀ bọ̀ mo fún lésì ìgbà yẹn ìmúkọ rẹ̀ tó ní ọlọ́run ọba dọ́gbọ́n sójò ni torí ẹ̀ lọ́lọ́run bèé fi rọ̀jò níbi kankan náà lẹ́ẹ̀kankan náà kó mi ó mọ́ bá tán ẹ máa wo bójú rẹ̀ sí wọ́n rọ̀ yẹn mo kàn lẹ́tọ̀ ọ̀rọ̀ àfáà mo ní wàláì àwèrè làbá yìí o pẹ̀lú tó ṣe ẹ̀sọ́njò ní but kí ní kan wá strike mind mi wípé tí mo bá jẹun tí ò lágbọ̀yé ọ̀rọ̀ yìí wọ̀ lè wá sọ́kàn mi pé òdúdó sí lọ́rọ̀ àfáà àyẹ̀wò náà ẹni pé kó rọ̀jò láwọn ibì kan bẹ́ o ọ̀bẹ̀ kó mi ó tán lóòótọ́ ni o ìta fi gbọ́dọ̀ láwọn tí ó mọ̀ ṣàlàyé ìranù àtòsí àti ìbàjẹ́ táwọn èèyàn bá ń ṣe lórí social media ni àwọn kan ò ní mọ̀ ìjọ tí irú ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ni yóò wà sọ́kàn wọn pé òdodo mọ̀ ni òdodo mọ̀ ni lóòótọ́ wáyé tọ́lọ́ ọ̀rọ̀ jù ń bí ń dọ́gbọ́n sí ní torí ẹ̀ làwọn èèyàn fi gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ lẹ́yìn náà fi gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ráwọn tán tẹ̀lé yìí náà wà tí wọ́n wó wípé àbódodo ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ yẹn ní fún yín kẹ́ ẹ sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn tí ó sọ̀rọ̀ sọ bàbá sì ti rí yín kẹ́ ẹ sọ̀rọ̀ tó sọpọ́tì rẹ̀ mi ò rẹ́ni tí ń bí gbogbo gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n dá kéèyàn sọ̀rọ̀ tó bá l'opportunity ó dá torí tó bá jẹ́ pé àwọn tó súnmọ́ wa náà bá fẹ́ gbìn yẹn kàn á sọ̀rọ̀ wallahi á sọ̀rọ̀ kódà ká sọ pé àwọn tá a gbà léèyàn náà wọ́n sì nǹkan kan ṣe níbi lúgọ̀ gbogbo wa lè túbọ̀ tà táàmù sọ̀rọ̀ àsọ gbogbo ó túbọ̀ tà lórí ilé àsọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹjá sọ̀rọ̀ tá a bá l'opportunity tábà sí ẹwà sọ̀rọ̀ ẹ mọ́jà ṣe tí ó dàbí bàtà ń sọ́pọ̀tì ẹni yìí o ẹ rántí gbogbo àǹfààní tí gbogbo wa ń jẹ gẹ́gẹ́ bí mùsùlùmí ànàbí ìlọ́rọ̀ náà sábà bí rẹ o wọn lẹ nìkan wá ń yẹpẹrẹ làwa wá káwọ́rọ́ wọn mo ṣe ń sọ wallahi uqsimu bi rabbil Kaaba ìyìn rẹ nìkan kan sálà ìdá gbogbo àìtí òbí sọ rárá o ó bá dẹ̀jẹ̀ pé kinní kan ni yóò ti bẹ́ bọ́ta yóò ti sọ̀rọ̀ ìyìn tí ìrí pọ́ńtọ̀ ń sáìdà ó lè bízì ó lè wò pé àwọn èèyàn yìí ti áńdù rẹ̀ ju bí mi sí lé áńdù rẹ̀ lọ ẹ mọ̀jà push àwọn èèyàn débi tí wọ́n fi ṣe nǹkan torí ipá afẹ́kán ṣe ìmọ̀ràn ni ẹjá fún wọn ọlọ́mbá nìkan gbọ́ walillahi alhamdu bí wọn ò sì gbọ́ náà ẹ̀yin kú ti ń sọ àwa sì ti ń sọ ó sì ti ń yáwó rẹ̀ pòròkóyé torí wípé sẹ́rí tẹ́ni yìí ń dánwò tí ń dánwò lẹ́ Yorùbá kò lè dánwò láwọn ibìkan kò lè dánwò láwọn ibìkan kìí ṣe pálákatakítí ni wọ́n mọ iyì ẹ̀sìn Ọlọ́run yàwó àti yín lọ ni wọ́n fi sọ wípé wàlá àìbà fi Yorùbá sì wá annadinahum kàdínì nasara lákàdínì Muhammadin kàdínì nasara lákàdínì Muhammadin wọ́n ní wàlá àìbà fi Yorùbá sì wá annadinahum wọ́n ní ẹ̀rá wa Yorùbá wọ́n ní kò sábùkún bí ẹ̀sìn wa wọ́n ní kò sí ìkankan tó sẹ́sìn wa wọ́n ní kò sábùkún bẹ́ẹ̀ wọ́n ní sì wá annadinahum yàtọ̀ sí wípé ẹ̀sìn wa tẹ́ẹ̀rí tá ń ṣe yìí kàdínì nasara lákàdínì Muhammadin kàdínì nasara lákàdínì Muhammadin wọ́n là ń sẹ́sìn yìí bẹ́ẹ̀sì àwọn Nasara à ń síbi tàwọn kò dá bẹ́ẹ̀sì ànábì abára ẹni tó súnmọ́ wa tó ṣe tí ó dá àwà sí jìbò tó ráfẹ́ kájá ẹjọ́ jẹ́ tí èsàrà wa àtúbọ́ta gbòròkó ó sún lè ṣe bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ jálábòsì ló yá kù ṣùgbọ́n bí mo ṣe sọ èèyàn lè wò wípé àwọn èèyàn kan ti ń sọ kò nídìí kí n sọ ó sì gbọ́dọ̀ ṣe tó fi sọpọ́ọ̀tì ẹni tí ń ṣe tí ò dáhùn ó gbọ́dọ̀ ṣe lórí tí ń ṣe tí ò dá ẹni ọba ara yín ṣe mi nǹkan mi o wọ́n lórí tí ń ṣe tí ò dáhùn
wọ́n náà wá ní ẹ̀yìn yẹn lẹ́gbọ́n wọn yé o ìtàn gbálẹ̀ rò rè o ìtàn ṣe kìíní kan rè o tí wọ́n gan sí mọ̀ lọ́kàrà rẹ pé tí ìbá ṣe kó fẹ́ sórí ibú lọ́dọ̀ náà ó mọ̀ pé tẹ́ni yìí sọ ò dáa ni ó mọ̀ náà ó mọ̀ pé tẹ́ni yìí sọ ò dáa Assalamu alaikum. I got your number now. I would like to enroll my children in your Arabic class. Ẹgbẹ́ àwọn àtàrà wọ́n fẹ́ ṣe Arabic and online class pẹ̀lú wa 09031324112 090 but a message lórí WhatsApp ní 09031324112. Ó ní ilé wa kan tá ń ta ṣùgbọ́n mo fẹ́ ráyè dáadáa tí bá ti ráyè fún àwọn bátà ti ráyè so á padà mọ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ yẹn ló máa sọ garden so asa sọ inshallah ẹ jẹ́ ń dá dúró báyìí Jamiu Adegunwa pẹ̀lú àwọn nǹkan tó ti ṣe ẹ má jẹ́ ń tàn yín kìí ṣe mùsùlùmí o ó dá ìwọ tó bá gbà mùsùlùmí gan in tá fi fún ọlẹ́ skills ni wípé o mọ in téèyàn fi ń kó nù Islam nínú ọ̀nà téèyàn máa gbà kó nù Islam òun náà ni kó jẹ́ ní tí ń fẹnu ẹ̀tẹ́ kànàbí tí ànábì náà ló mú Islam ọ̀hún wá ó wá ń gbọ́ ẹni tó ní Islam ọ̀hún wá sọ pé tó bá dán wéèrè wò ní orí Facebook gan súkábọ́ọ̀gì ó blọ́ọ̀kù rẹ̀ tó bá lọ ń ṣe nǹkan kan tó yóò tako pọ́lísì wọn ìwọ́n wá ń ṣe tó tako pọ́lísì Islam tánàbí mú wá ó tún wá ló fẹ́ wà nù Islam ànábì náà bó ṣe kọ̀rọ̀ bó ṣe gbangba lọ́tọ̀ Islam gbá ó àwọn ìkáfàró èèyàn ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó yé wa táwọn àfẹ́sìn sí ṣàlàyé ilé ibẹ̀ sí ń wo ẹjẹ́ ń ka ọ̀rọ̀ àfá ẹ̀kan ṣéèkì tí mo sọ ẹjẹ́ ń ka ọ̀rọ̀ wọn tán fún yín wọ́n ẹjẹ́ ń ka ọ̀rọ̀ wọn tán wọ́n ní torí mo fẹ́ ka ọ̀rọ̀ wọn tán ni wọ́n ní ṣéèkì tó sọ pé àwọn fúnlẹ̀ excuse mo fẹ́ ka ọ̀rọ̀ wọn tán wọ́n láwọn tí wọ́n ní I remember Jamiu Adegunwa had cited this to me during a telephone conversation to wọ́n ní Jamiu Adegunwa mú àpẹẹrẹ yìí wá fáwọn láti fi ṣe kí ni o láti fi kí la lè pè láti fi fún àwọn lẹ́rìí pé àní tí mo sọ pé Ànábì ò mọ àwọn nǹkan kan sẹ́ òdodo ni ẹnìkan tó pàdé ti mẹ́sẹ̀jì mi tipẹ́tipẹ́ pé ẹjọ́ ẹ mẹ́sẹ̀jì mi báyìí máa reply ẹ má bínú bóyá mo bí sí mi ò rí àbí mẹ́sẹ̀jì pọ̀ máa reply so wọ́n ní tó ṣe nìyẹn o pé ó mú kí láti fi substantiate ọ̀rọ̀ rẹ̀ tó sọ is public insult to the only prophet. He had ignorantly claimed that the messenger of Allah had no knowledge of the true meaning of these verses. When subhanallah, it is thus clear that Jamiu's ignorance is chronicle indeed. I remember admonishing him. I want to fún Jamiu Adegunwa ní mẹ́rin rí o táwọn ṣe wá sí fún o one-on-one for more than 2 hours. Wọ́n ṣe wá sí fún ní tó lé ní 2 hours. Nígbà táwọn wà ní Mínà ní Ájì 2023. Àjọṣe Ájì náà ni. Ìgbà tí Jamiu Adegunwa ríra ń bẹ́. Mo rí o náà rí mi. Mo sì bá tèmi lọ. Èmi ò sálámọ̀ sí o. Ṣùgbọ́n mo kí náà àwọn èèyàn rẹ̀. Àrẹjọ sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n ìsálámọ̀ sí. Torí ní ìfẹ́ kẹ́nìkan sọ wípé kódà Oniyawo Meta pàdé mi ní Ájì ní máa ń bẹ́ mi. Ìwòlẹ̀ sálámọ̀ sí. Àríra. Yes. Wọ́n sálámọ̀ sí. Ìsinyìí wá ṣe wà ríra ní ìsìnkàn tó lè sálámọ̀ sí. Torí ẹ̀sìn wọn ká mọ́ kọ̀kọ́ sálámọ̀ sí tí ìbá sí mùsùlùmí wọ́n tó bá sálámọ̀ àdánù Ọlọ́run ṣàánú. I spoke to him about his wọ́n ní àwọn wọ́n bá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń ṣe tí ò dá nípa dáwà methodology rẹ̀ àti approach rẹ̀ sí dáwà àwọn sọ gbogbo àwọn kíní àwọn bá sọ̀rọ̀ lórí rẹ̀ wọ́n ní bákan náà wọ́n ní with the other dawa activities such as Yusuf Adepoju, all he could say to me was that social media is for money making. Wọ́n ní tó sọ fáwọn ìgbà ẹni pé social media tẹ́ rí yìí o money making ni àwọn yìí bóyá wọ́n fi owó ni lọ́wọ́ ẹ̀lànkò kan mi náà ní òkè mi èmi yá àlẹ́jì ẹ̀fún fi social media owó ṣùgbọ́n wọ́n sọ pé tó sọ fáwọn ní pé owó sáà níyàn fi social media rí. Wọ́n ní I call
I call on all the teachers of knowledge among the Sufi. Wọ́n láwọn pè àwọn àfọ́ oní Sufi, láwọn tó jẹ́ àwọn àfọ́ oní Sufi, àwọn pè wọ́n. The Salafi, wọ́n láwọn pè àwọn Salafi, ìyẹn àwọn Ahlus Sunnah, and the Haraki, wọ́n láwọn pè àwọn Haraki, to come out, wọ́n láwọn pè wọ́n pé gbogbo yín ẹ bọ́ta o. Ṣé gbogbo wọ́n ní gbogbo yín ẹ bọ́ta o. To clarify this, láti wá clarify àwọn lọ́dọ̀dọ̀ tí Jamiu claim yìí, frivolous uttered by the street boy of Lagos. The street boy of Lagos, not Jamiu. Ẹ ṣe mọ̀ wà náà, ìmọ̀ wà bí àwọn ní bí ọmọ ìgboro náà ní ṣe mọ̀ wà lóòótọ́. So wọ́n ní káwọn àfà bóyá àwọn Sufi ni, àbáwọn Salafi ni, àbí àwọn Haraki ni, wọ́n ní kán bọ́ta ò kan clear tí Jamiu sọ yìí, yẹn ni pé kò síbì kankan tọ́rọ̀ yìí lè wọ̀ pẹ̀lú nǹkan tí ọmọ ìgboro Èkó ọmọ ẹsẹ̀ kan bá pè ní street boy of Lagos. Èdè yẹn àwọn lèmi mọ́ tán gbàlẹ̀ lọ́pọ̀ lọ́dọ̀ tèmi nígbà tán èèyàn kàn lábùkù ní bí àwọn ọmọ ọ̀tá yìí ẹgbọ́n tó sọ. Wọ́n ní those who are publicly identified with him should also come to the public and say something to save their honor. Wọ́n ní gbogbo ẹ̀yin tó lè jẹ́ wípé wọ́n ti identify ara rẹ̀ mọ́ yín tó ti jẹ́ pé àwọn èèyàn ń kì í mọ́ yín, ẹ̀yin náà gbọ́ta láti save iyì ara yín o. Èmi náà ti sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n nobody tí ó force ẹni kankan, nobody tí ó sì blame ẹni kankan. Ó ń kálukú ń sọ àwọn ọ̀rọ̀ yìí torí ẹ̀san tó kálukú lórí bẹ́ẹ̀ ni, torí sàárè ẹnì kọ̀ọ̀kan náà ni. Mo rò pé yé bá wọn. So let us join hands together to rescue the boy from the pit of hell. Another thing, wọ́n kálukú tó sàárè rẹ̀ sí àsìkò fẹ́ yọ Jamiu náà níbi kó sórí níwájú Ọlọ́run. Wọ́n ní gbogbo ẹ jẹ́ ká jọ join ọwọ́ together ká fi yọ Jamiu kúrò nínú iná tó fẹ́ kóra rẹ̀ wọ̀ yìí o. Mo rò pé kúrò nínú iná tó fẹ́ kóra rẹ̀ wọ̀ yìí o. Wọ́n ní gbogbo ẹ jẹ́ ká jọ join ọwọ́. Àwọn ni may Allah assist Mr. Jamiu Adegunwa. Wọ́n ní kọ́mọ̀ bá wa pé Mr. Jamiu Adegunwa lọ́wọ́. Sẹ́rí ustaz tọ́mọ fi sókọ Jamiu yẹn, ẹ̀yẹ̀ wọ́n gbá ustaz wà ní ara. Sẹ́rí ustaz yẹn ó ti dàbí normal name bí kọ́mọ̀ pèèyàn ní olórí gbèsè, olórí ńlá, eyín ọ̀ká, eyín ejò tó ti wá dàbí àtẹ́kẹ́ bóyá ó kọ èèyàn ní. Kìí ṣe pé bóyá ìtumọ̀ ustaz yẹn gangan, the meaning of the ustaz is working for him. Rárá o, ẹgẹ́ tí ń sìn yìí ẹmọ́ sì gbọ́yé o, àwọn èèyàn ò mean ẹ̀ báwọn. Òdì ustaz ẹnìkó ti dàbí sẹ́rí ustaz gangan fáwọn wà nípa Jamiu, ustaz Jamiu Adegunwa ó ti dàbí proper noun fún. Sẹ́rí pé tó bá bí ló kọ̀rẹ̀gẹ́ lónìí, I am ustaz Jamiu Adegunwa. Ustaz yẹn ti sopọ̀ mọ́ Jamiu fún. Bí ìgbà tó sọ̀rọ̀ ló kọjọ súnmọ́ ni tán sọ ní ọmọ wa tí a bí Jamiu ní mọ̀ jẹ́, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ti fi ustaz sí ẹgẹ́ tí ń sọ òun wá àdì ustaz mọ́. Ustaz yẹn wá dàbí what is your name, wọ́n bá pínyàn ní what is your name in the school, kí wá ní my name is Ustaz Jamiu. Ustaz yẹn dàbí nọ́mbà ọkọ̀ bí mi ṣe ń jábla kí wọ́n ní ìsìn báyìí kó wá jẹ́ pé ó kọ ti Jamiu Adegunwa náà ní Ustaz Jamiu. Kò yáwó ẹ̀ ókè lẹ́kọ̀ọ́ pàtàkì mo fi ń gbé lẹ́kọ̀ọ́ ní gbé ní Adéníjì Àdèlé ẹgẹ́ tí ń sìn báyìí ìgbólájé gúnlẹ̀ bá mọ́ lọ Adéníjì Àdèlé everyday. So àwọn ọmọ kan wà tọ̀mọ́ pé ní ṣéwù kìíní kan, ọmọ kékeré ni òkè dẹ̀ ṣe ṣéwù ṣùgbọ́n ó kọ́ tó sọ gẹ́gẹ́ ní ṣéwù. So ti yẹn máa ń sìn sẹ́rọ̀ pé ṣéwù yẹn ní ìsìn ó lè mọ́ tagbó, sẹ́rọ̀ pé ṣéwù yẹn ní ìsìn báyìí ó lè mọ́ lọ church kò tó mọ́ jẹ́ ṣéwù, ṣàpẹ́ yẹn kan ní jẹ́ kìíní kan Kàsálí ẹ̀sìgẹ́ẹ̀tì ní ìsìn máa. So the ustaz in that name is not something ẹ bá wa tẹ like love and share bá share program yìí ṣẹgbọ́, so káwọn ìrọ̀lẹ́ bá ṣàǹfààní mẹ́. The ustaz in that name is not like bóyá ó kọ bóyá ustaz tó já àfà, rárá o, kìí sáàfà ni o, kìí sáàfà o. Bí kọ́sọ̀yàn ní orí ejò, èyàn ọ̀ká
ajé ìgbé kẹrọmọ jẹlé ẹgẹ́ ti ní ìsìn báyìí kókò yẹn ti wá dàbí normal ọkọ̀ ẹgẹ́ ti ń sìn so bẹ́ẹ̀ ni ustaz yẹn ṣe rí kìí ṣe pé bóyá ustaz tí ó ní tí ń ṣe fẹ́ sìn ara o kò túmọ̀ sí bẹ́ẹ̀ o ẹgẹ́ ti ń sìn so wọ́n wá ní may Allah assist Mr. Jamiu Adegunwa to be quickly repentant and take the shahada before it's too late into mo fẹ́ lò bẹ́ẹ̀ nu àwọn náà gbà wípé Jamiu Adegunwa o kìí ṣe mùsùlùmí mọ́ àpẹẹrẹ tẹ́ mú wá yìí yóò dá fún yín brother mi àfáì Ibrahim wọ́n ní bí kọ́mọ̀ pèèyàn ní àsàrà ìlú sẹ́yìn fún nǹkan ní kú tí ń pààyàn ọ̀gbẹ́ni yìí ní brain gan brother Ibrahim ní brain àpẹẹrẹ tó wulẹ̀ mú tí mo fẹ́ lò gangan lẹ mú wáyì àsàrà ìlú kọ́mọ̀ pèèyàn báwọn sẹ́gbẹ́ kìí ṣe pé kú tí ń pààyàn gangan nu bọ̀ ó ti di bí ó kọ̀ gbóró fún kò lè pààyàn àfẹ́tọ́ lọ bá pa bẹ́ẹ̀ náà ní kọ́mọ̀ pèèyàn ní ustaz bẹ́ẹ̀ wípé ìta ń torí ó kọ ustaz yẹn o kìí ṣe pé wúlò fóun wọ́n kàn ń pè bẹ́ẹ̀ ẹ̀mọ̀ tí ní èyàn káàkiri mọ́ pé I'm ustaz I'm kìíní kan and you should know something my people we all should know something that no matter what you will be a teacher to someone ó wà lè jẹ́ ni tó daft like a teacher like I mean you can be a teacher now you must be a teacher to some people but those people can be daft also like afa ma jẹ́ daft àwọn ní kí na ma jẹ́ kí ni daft ṣùgbọ́n wọ́n mọ̀ pọ̀ náà ni ustaz the ustaz is teaching his own bóyá àwọn tó sáà tẹ́ràn lọ́pọ̀lọ́ followers ẹgẹ́ tí ń sì wáyé irú ẹ̀ lè wáyé bẹ́ẹ̀ ẹgẹ́ tí so the ustaz láwọn yóò rò pé ustaz mọ́ ní rárá the ustaz does not mean anything in that name it's just like normal orúkọ tó ti dórúkọ èèyàn òun ni o fún Jamiu Adegunwa tó ti yé bá ṣé kí iná wọ́n ní àwọn bẹ̀ náà kí Jamiu lè gba ṣàhádà padà ẹni pé àwọn èèyàn kò lórí pé Jamiu ṣe mùsùlùmí kò mọ́rò pàwà nìkan lásán o gbogbo ẹ̀ ó dọ̀nà wọ́n tó sẹ́ ìwó tó lé táwọn èèyàn tó sẹ́ndì ìwó tó lé láti Milan. Náà. Ọlọ́run máa ràn yín lọ́wọ́, ọlọ́run tó máa ràn ló láyé. Àmín. Mo fẹ́ bèèrè pẹ́sítọ̀ kan ní. Náà. Méjì. Ní yorùbá ní tàbá kí òun ìṣá ẹ̀. Okay. Ní wọ́n kí òun ṣá ìtàn. Okay. Wọ́n wá kí òun tàbá wù lọ́wọ́. Okay. So àwọn súnà wọ́n sọ pé a lè jọyìn ìrúnná pílà ẹ̀. Láyé. Ìṣáì. A ní láyé mo sọ. Èmi náà ti gbọ́ rí o, láyé. Torí pé náà fílà. Ọ̀rọ̀ kan wáyé lónìí. Kí ló ló máa ń pẹ́ mọ́ fílà òun kíkì wèrè lọ bá gáyìí. Ẹ wo Jamiu, ẹ wo ṣe ń ṣe, ẹ mọ̀ gbọ́, ẹ mọ̀ bó ṣe ṣe níbi fídíò yìí o, ẹ mọ̀ wo. Ẹ bí ṣe sọrí láyé lórí nǹkan tó mọ̀. Lórí nǹkan tó mọ̀. Wọ́n bí wípé táwọn èèyàn bá ń kí tààrọ wí lọ́wọ́, ẹni tó fẹ́ kírun iṣẹ́ ìṣó lè jọ ìwọ̀n. Ó ní láyé iṣẹ́ rí. Èmi ń sọ fún Malam Yusuf Adépọ̀jù. He's my man, he's my guy, he's my friend, he's my brother. Ó ní Malam ṣe rí. Ní tí Jamiu Adegunwa ti ń ṣe, ọ̀nà tí ń ṣe ń ta ẹ̀. To me, Ọlọ́run fẹ́ káwọn èèyàn tó fi mọ iyì iṣẹ́ ti yín ni. Torí pé tí ò bá ti sí baruf, a ní mọ iyì fẹ́ẹ̀kì. Tí ò bá ti sí baruf, tí ò sì fẹ́ẹ̀kì, a ní mọ iyì original. Malam Yusuf, wọ́n ilẹ̀ bí wọ́n nípa tó ní ṣe pẹ̀lú òun yìí láyé kí Malam wá dáhùn. Yes. Tó bá sì dáhùn owó ẹ̀tàn bá ṣe mistake, the moment tẹ́ bá ti lè pè wọ́n sákèsí báyìí, ó kú olórí ẹ̀. Confirm sọ fún yín Malam ó kú olórí ẹ̀yìn tó Malam ṣe sábà dáhùn mo study Malam dé bí ó fún ọsọ fáwọn èèyàn èmi àti Malam we are just friends but Malam jù èmi lọ ṣùgbọ́n èèyàn lè mọ́ bá ẹ̀tọ́jú yẹn lọ sọ̀rọ̀ ẹ̀ báyé ṣe rí náà nìyẹn we are just friends nothing attached it's not about money it's not about anything but mo study ẹni mo rí pẹ́ nìyí kò sẹ́ni tó pé
is always for Islam, even not his pocket. Ẹlẹ́mọ̀ tí mo sọ yìí pa dáadáa. Ẹ mọ̀ wọ́n bá lámù o. Táwọn àti bá àwọn Christian bá jọ ń ṣe debate lórí kí ni wọ́n tó mọ́ ṣe debate wọn. Tí Christian bá sọ nǹkan kan nípa ẹ̀sìn, Málàmù ìgbà àmàrà wọn, wọ́n dá padà sínú Bíbélì wọn ni. Ìyẹn làwọn Jamiu mọ̀ tí Málàmù mọ̀. Tó bá sọ pé Aisha ọmọdún 9 Ànábì fẹ́ kí ní wọ́n ìbílẹ̀ dára wọn láàmù. Wọ́n nínú Bíbélì náà o wọ́n fẹ́ ọmọ ní tí ò sí ẹ̀tọ́ ọmọdún 9 gan. Ṣé Christian ló sọ àwọn eléyìí ò ní kò sí tó jọ bẹ́ẹ̀ o, kò sí tó jọ bẹ́ẹ̀ o, ètò wọn sọ nìyẹn. So èmi rí pé sẹ́rí irú àwọn Málàmù àtàwọn tó rí bí wọn tí wọ́n sọ̀rọ̀ pa ẹ̀sìn bọ̀ tí wọ́n bọ́ sí tí ò yẹ kán bọ́ sí yẹn. Ọlọ́run fẹ́ káyé fi mọ̀ wípé sẹ́rí àwọn comparative kan wà o táwọn wà ókè, àwọn kan wà táwọn ò wà ókè. So tí ò bá ti sí fake kò kí ń sí bàrúf. Tí ò bá ti sí fake àwọn èèyàn mọ iye original. Ẹ má bínú dé mọ́ ka ọ̀rọ̀ Sheikh Abu Muzidatul Khairi yẹn lọ. Mo ti kà tán gan. Ẹnìkan lọ́kàn sáré sẹ́ndì ọdún yìí nìkan sáré sẹ́ndì ẹ̀ sí mi. Mo dẹ̀ sí sọ síwájú. Sẹ́rẹ́ àwọn kan wà tó sọ wípé wọ́n mọ́ kọ̀ọ̀kan nínú ìṣe fídíò. Àwa tá bá ti rí àwọn nǹkan tó ti kọ́ mo ti sọ́nà mo tó ń tún sọ́ọ̀sì again. Tá bá ti rí àwọn nǹkan tí wọ́n pẹ̀ táwọn adẹ́ ṣe fídíò ẹjọ́ ẹjá mọ́ kà fáwọn èèyàn. Àwọn lè sọ nǹkan míì táwọn ronú sí. Dóò ẹlòmí náà mọ́ ṣe gbèmí tí èèyàn bá kọ nǹkan tí má fẹ́ sọ. Màá yà sọ pé lágbọ́jọ́ báyìí ló kọ́ ni because ẹni yẹn ló sọ èmi kan mo sọ. Ẹni yẹn sì ní àwọn yóò lè mọ ipa tẹ́ni yẹn náà ní lórí ibò làwọn ìṣẹ́ ní sàbúrú. Wọ́n wá ní may Allah assist Mr. Jamiu Adegunwa to be quickly repentant and take the shahada before it's too late. Wọ́n ṣàdúrà fún pé kọ́lọ̀ jí ó lè tètè túbá kó sì lè tètè di mùsùlùmí padà. Sọ̀rọ̀ pé ìtẹ́tì tí wọ́n tó gbọ́ ìyàwó ògbọ́ kò sọ́ǹtà bó tún sọ tó burú jù bẹ́ẹ̀ lọ́nà. Kí Ànábì ògbọ́ marajal bahrayni yaltaqiyan baynahuma barzakhun la yabghiyan. Ànábì ògbọ́yé Jamiu yóò wá sọ fún yín wípé èmi ò kọ́ Lárúbáwá o, èmi ò kọ́ kíní kan o, ọ̀tọ̀ ni mọ̀, ọ̀tọ̀ ni kéwú, ọ̀tọ̀ ilẹ̀ Yorùbá wa ìṣá ẹ̀yin àfáà wa ilẹ̀ Yorùbá ẹjọ́ ẹ dìde. Ẹ̀yin bàbá wa ilẹ̀ Yorùbá ẹjọ́ ẹ dìde. Ẹ jẹ́ kẹ́nu wọ́n kò lórí àwọn ọ̀rọ̀dàràndàn yìí. Ẹ jẹ́ kẹ́nu wọ́n kò lórí wọn. A lè mọ́ fa nǹkan mí lọ tó bá tún yá o. Torí but àwọn ọ̀rẹ́ kúrò tó ṣe wípé kò yẹ ká ya pẹ̀lú lórí ẹ̀ rárá. Kí ṣe rí eléyìí ni? Eléyìí sọ̀rọ̀ ọ̀rọ̀ Súfí, ọ̀rọ̀ Súnà, ọ̀rọ̀ kinní kan, Ànábì náà àjọ ní ni. Mo rò pé yé nísìnyí àjọ ní ni. So ibi àwọn nǹkan míì náà ta sì ń sọ yìí náà wípé eléyìí ò dá táwọn èèyàn ń ṣe. Ọ̀rọ̀ Ànábì náà là ń kó ti táwọn èèyàn gbà. Ànábì tẹ́ fi máa ń jẹun, Ànábì tẹ́ ń ṣe mọ́lúdì rẹ̀, Ànábì tẹ́ ń ṣe gbá rẹ̀ tẹ́ ń sáwó rẹ̀ kò náà yàkàyàkà. Ẹni pé ṣèkì ń sọ wípé àwọn pé àwọn àfáà onísúfí, àwọn pé àwọn àfáà onísálàfí, àwọn pé àwọn àfáà arákí, àwọn pé gbogbo àwọn àfáà wípé ẹ jáde sẹ́ni yìí. Ẹ jẹ́ nu wọ́n kò lórí ẹni yìí láti save this Lagos street Lagos of kìnnìkan fún ẹ̀sìn pé náà the boy street ẹ̀jẹ̀ ìfẹ́ sọ tán sọ mo sì káàsì ọ̀bọ̀ mi ìfẹ́ sọ tẹ́yìn bá ti sọ wọ́n ní àpókábẹ̀ náà wọ́n sàn láfà ti save ọmọ ìgboro ìsá the street boy of Lagos ẹjá jọ save rẹ̀ gbogbo wa ká sì save àlùkàmọ̀ tiwa náà ká sì save àwọn èèyàn tí wọ́n lè nù níbi àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ torí tó bá bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ wàláhì ẹlòmínà lè mọ̀ pé òótọ́ sì ni o but Ànábì ò mélè lóòótọ́ Ànábì ò mú kíní kan lóòótọ́ bí ọ̀rọ̀ tí mo sọ nípa àfáà tó ní Ọlọ́run dọ́gbọ́n sójò tèmi ẹ̀ bá ṣe mùsùlùmí tí mo gbọ́ lọ́wọ́ yé àtànábì rẹ̀ ó lè convince tèmi náà tí wọ́n gbogbo tọ́ mọ̀ ní òjò sì rọ̀ bí ta ti ń bọ̀ pàtòjò rọ̀ bí Ọlọ́run dọ́gbọ́n sínú o ṣùgbọ́n kí mùsùlùmí ó ṣe ti tóbi rẹ̀ Ọlọ́run sá lágbára ó tó ń rọ̀jò bí kò dẹ̀ rọ̀ bí ṣùgbọ́n tó ti sórí ibi tó bẹ́ sórí lọ́dọ̀ Ọlọ́run ọ̀tọ̀ ní tó ń sọ ẹjá dádúró báyìí torí àsìkò òun ti tó ẹjọ́ àbábẹ́sẹ̀ online class iṣẹ́ táwa ń ṣe ti wà nù 090 online class kíkọ́ èèyàn lẹ́sìn ní o kìí ṣe kíkọ́ èèyàn ní in tí ó bá yé ọmọ jẹ́ àbí tí ó bá yé tó fẹ́ kọ́ ọmọ jẹ́ 090 31 32 41 12 láti mọ́ pàdé ọ̀rọ̀ wò lópin mo písì lẹ́nu jẹ́ mẹ́ta yìí ni ma free láìpẹ́ Subhanaka Allahumma wa bihamdik ìwọ ọmọ tó sì lẹ́yìn wá mi káàkiri pé wá mi lọ airport
fẹ́ sọ̀rọ̀ rẹ nísìn torí ń ti ráyè tí mo rí fídíò rẹ o wọ́n send ẹ̀ sí mi wọ́n ló lẹ ti fẹ́ arrest mi ti pẹ́ gan pé ní ẹ ti fẹ́ arrest mi ti pẹ́ gan kódà ẹ wá mi dé airport mo ti rí fídíò lóòótọ́ pé ẹ sọ mi dé airport kódà tó sọ mi gbà tí mo fẹ́ wọ mọ́tò ní airport wọ́n ní kí n tún nọ́mbà yẹn sọ 09031324112 nígbà tí mo bọ́ ní hajj ọdún yìí màá padà sí Saudi láìpẹ́ yìí mo wùlẹ̀ dára láàmú ẹ tún lọ dúró dé mi ní airport wọ́n ń bọ̀ ó wá sọ̀rọ̀ kan ìyẹn ló dùn mí ó dùn mí náà ṣùgbọ́n mo rí tójú ó dùn mí ni wípé wáyé tó ń pàpè mọ́ra ń tẹ́ẹ̀nì ó wá ní but ó pẹ́ káwọn tó realize wípé in táwọn fẹ́ fi arrest mi ẹ o kìí ṣe táwọn lè lò kìí ṣe action one ó wá ní ẹ bákan náà àwọn sì tún páyọ Ọlọ́run torí làwọn ò fi arrest wọn rí pé àjì ni mo ti ń bọ̀ kò ní dá fẹ́nu tó fi sọ àti wọ́n tó sọ̀rọ̀ gẹ́gẹ́ Ọlọ́run dárí jìn torí òpùrọ́ ni ìwọ èyí páyọ Ọlọ́run èyí àgbàlagbà torí yẹn náà pé wọlé ó ní àwọn páyà tí wọ́n ṣe fi yẹ́sà lọ́kà àwọn ò fẹ́ ṣe irú ẹ̀ fún mi irú ẹ̀ gangan náà lẹ́fẹ́ sí fún mi Ọlọ́run kò fún yín ṣe ní ẹ̀yin páyọ̀ náà kí lẹ wọ́n lẹ́yẹ́ pọ̀ tí fún nígbàtẹ́ páyọ̀ náà kí lẹ sọ mi débi mọ́tò tí mo fẹ́ wọ́ fún ṣùgbọ́n ẹ̀yin ò mọ̀ wípé wèrè ọmọ tẹ́ gbéṣẹ́ fún yẹn ti sọ wípé in táwọn fẹ́ fi arrest mi yẹ o àwọn rí wípé kò ṣe fi arrest mi kìí ṣe action one ṣùgbọ́n pé káwọn tó realize ẹ wá ní bákan náà àwọn sì tún páyọ̀ náà ìpáyọ̀ náà wo ẹ̀yin páyọ̀ náà ẹ̀yin páyọ̀ náà lẹ́fẹ́ gbé lọ kọ́ọ̀tù lágún 6 ẹ páyọ̀ náà lẹ́ tó fẹ́ wá arrest mi láìpẹ́ àti málàmù àtàwọn tó kù you people are mad nítorí pé èèyàn kọfẹ́ sọ̀rọ̀ láti ìjọ yìí lásán ọmọ yìí ẹ mọ́ tọ́ra o èmi particularly ẹ mọ́ tọ́nu tá bá ń dákẹ́ àkàndákẹ́ torí bá wò pé kò wọ́ tiẹ̀ ìsìn sí lábẹ́ ṣe kìí lábẹ́ ṣe rí bọ́ọ̀rọ̀ tó sọ ọjọ́ tó bá tún sọ pé àpáyọ̀ ẹ̀yin wọlé páyọ̀ lọ ó lẹ́ẹ̀rí mi mú torí ń tẹ́ ní táìmù sí fi mú mi bẹ́ẹ̀ sì ní gan náà Ọlọ́run jẹ́ rí mi mú so ìwé tó ń sọ ọ́nà ẹ̀lẹ́pà ànábì bó bá wù ọ̀tọ̀rọ̀ túbá gbogbo àṣàdà padà gbogbo padà sáré mi àti ọ̀pápọ̀ ọ̀dàyà rẹ̀ jẹ lọ́tọ̀ ni Ọlọ́run sì ní jáwó díà ṣùgbọ́n abẹ́ náà fún ọ kò mọ́ kù sórí ìgbà ìbí àti yín sì ń gbọ́ lórí tó ń sọ ẹ̀yin subhanakallahumma wa bihamdik ẹ̀yin páyọ̀ náà ó lè rí mi mo ti sọ tẹ́lẹ̀ mo ti sọ wípé ń tẹ́mú lọ́wọ́ yẹn kò sí fi arrest mi ó ti sọ náà wọ́n fẹ́ fi yẹn kájú àwọn èèyàn pé àwọn sì páyọ̀ náà ẹ̀yin lọ́wọ́ lẹ páyà ẹ̀yin páyọ̀ náà in tó ṣe fún ọ̀nà tó gbà arrest àfáyé sàlùmẹ́ka iná fẹ́ ṣe wọ́n lè ní báwọn ìbá ti wá ń sọ̀rọ̀ wọ́n ní sì báwọn náà ṣe same thing fún yẹ́sàlùmẹ́ka ìgbà tó wá dé airport tó ti wò wípé bóyá táwọn ní lọ́wọ́ yẹn ó solid wípé àwọn lè fi arrest mi wọ́n wá rí wípé àsìkò ṣe é lò Ọlọ́run tó wá mú ó tún wá sọ síta wípé àwọn ò mọ̀ wípé kìí ṣe action one táwọn lè lò wọ́n ní bákan náà a sì páyọ̀ Ọlọ́run pé ilé náà ní ti ń bọ̀ sọ mọ́ ìwà tẹ́tí wọn lọ sí airport tẹ́ẹ̀rí mímú ni sọ mọ́ tẹ́ lọ sí l'Àbújá ni tẹ́ lọ sí l'Àbújá wípé kan gbé watch list àbí kí lẹ lọ sí l'Àbújá òwe mi ò mọ̀ ní mo mọ̀ gbogbo ẹ̀ náà tí bá ń bọ̀ láti ìmàbọ̀ láti ájì tí bá ń bọ̀ láti Saudi tẹ́ tó fẹ́ arrest mi náà kìí ṣe pé mo lọ kẹ́kọ̀ọ́ ni mo fi ń bọ̀ orí yín ti fọ́ ẹnu tó fi sọ èmi fẹ́ sí pé o wàláhì èmi fẹ́ sí pé ṣùgbọ́n ẹ̀kàn máa múnú bíyàn kàn yìí ti kẹ́yàn kan wọn sọ pé tí sọ́dún pẹ́ tí mo sọ ní ti lórí ẹ̀ èmi kàn wò yín náà torí mo rí pé ẹ̀wọ́ tiẹ̀ ẹ̀kàn sọ̀yàn di ìdàkudà lẹ́yìn ṣe dání so káwọn arájọ mọ́ tírìtì eléyìí tó jẹ́ sọ ṣùgbọ́n eléyìí tí mo sọ náà ọlọ́ọ̀bá mú wọlé àṣẹ la hawla wala quwwata illa